Orúkọ mi ni Alhaji Lateef Ọlárewájú, igbákejì alága ní Àrùnṣe Tipa Garage. Bàbá Yurpy wọ́n jẹ́ adarí wa, ó dẹ̀ jẹ́ pé èèyàn dáadáa ni wọ́n. Àsìkò tí ikú wọn bọ́ sí ó dùn wá lọ́pọ̀lọpọ̀, but a ti mọ̀ pé kò sẹ́ni tó wáyé tí ò ní lọ, tí Ọlọ́run bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. A lè gbàdúrà pé lẹ́yìn tí wọ́n lọ yìí, Ọlọ́run má da inú gáràjì rú, má ṣe kú wọn ní àyọkú ní àárín wa. Nínú ilé wọn, Ọlọ́run kó má ṣe wọn ní àyọkú mẹ́. Gbogbo ohun tí wọ́n ti gbèrò láti ṣe fún àwọn ọmọ wọn lẹ́yìn tí wọn ò sí mọ́ yìí, Ọlọ́run má sáà bá wa ṣe. Gbogbo dúkìá tí wọ́n fi sílẹ̀, Ọlọ́run bá wa mójútó. Àbúrò wọn, àwọn ọmọ, dúkìá gbogbo tó wà nílẹ̀, Ọlọ́run kó ṣe àmójútó wọn. Àwa tí a kù yìí náà, Ọlọ́run kó jẹ́ kí àwa náà lè sanjọ́. Gbogbo tí wọn ò dúró ṣe, kí àwa náà lè ṣe. Àní kí gbogbo wa kí á lè mú ní ẹ̀mí. A sì tún wá gbàdúrà pé iṣẹ́ Tipa ní àkókò yìí náà, Ọlọ́run jẹ́ ó túbọ̀ máa tẹ̀síwájú. Ogun ásídẹ́ǹtì, ìdààmú, wàhálà, Ọlọ́run kó má gbé bá wa nínú gáràjì. Wọ́n má sọ pé lẹ́yìn ikú bàbá rí wọn bọ́n ṣe rí, Ọlọ́run kó má ṣe bẹ́ẹ̀ fún wa. Àgbàládùúrà lẹ́ẹ̀kan sí pé kí ọdún tó jìnnà síra wa, Ọlọ́run mọ́tà àbáwá ṣe àforíjì fún wọn. Bismillahi qul huwallahu, Bismillahir Rahmanir Rahim, qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan. Adúpẹ́ pẹ̀lú gbogbo ẹ̀yin tí ẹ wá o, àdélébáre, àdènàkórè, ẹ ṣé àdúpẹ́. Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Ọmọlápọ̀kúnlé tí gbogbo ayé mọ̀ sí Hallelujah. Tẹ́ bá ní kí n bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ sísọ nípa bàbá wa bàbá Yurpy, mi ìmọ̀ bí tí mo ti lè bẹ̀rẹ̀, mi ìlẹ̀ lórí báyìí máa parí ẹ̀ sí, torí wípé erin ńlá òun ló lọ nígbó, àjànàkú ló lọ níjù, ẹja ńlá ló lọ níbú. Ká tó tún rírú bàbá wa bàbá Yurpy, ó kù sọ̀rọ̀ Ọlọ́run ọba nìkan. Bàbá jẹ́ bàbá dáadáa tí ó nífẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn, pàápàá jùlọ àwa ọmọdé tá a ṣe ń dàgbà. Bàbá jẹ́ni tó jẹ́ pé kò wò pé òun jẹ́ àgbà láti fojú pa ọmọdé rẹ̀. Ó máa ń bá ọmọdé ṣe, ó dẹ̀ máa ń bá ọmọdé níyànjú lọ́nà láti ga. Kò sí nǹkan tá lè ṣe fún bàbá tí ó lè bí bàbá nínú. Kàkà bẹ́ẹ̀ tó bá tọ́gùn tẹ́ bá sọ̀rọ̀ tó bá dùn bàbá, tọ́rọ̀ bá dùn bàbá títí nígbà bàbá kan máa ní bàbá máa gbin. Irú àgbàlagbà bíi bàbá ó sọ wọn tí ó lè ní àmúmọ́ra tí bàbá ní, ó dẹ̀ gba ẹ̀gbin. Kò sí nǹkan tá a lè ṣe tó bá jẹ́ pé a ní nǹkan tá a lè fún ikú láti dá ẹnu bàbá sí. Bàbá gbìyànjú gẹ́gẹ́ bí ọmọ pé kọ́mọ́ tí mú bàbá wa lọ, ṣùgbọ́n kò sí nǹkan tá a lè ṣe gẹ́gẹ́ bí májẹ̀mú Ọlọ́run. Àdúrà wa náà ni wípé Ọlọ́run á tọ́ àwa sí afẹ́fẹ́ rere. Ikú tí bàbá kú, ó jẹ́ ikú tó yẹ bàbá. Ọlọ́run fi àwa dààmú wa, kò àmọ́ rú kiri, kò dàgúnlé àìsàn kó mọ́ lè jáde. Ọlọ́run jẹ́ kí àrùn rọpá rẹ̀ ṣẹ̀ mú, bẹ́ẹ̀ ni kò mọ yàgbé ara ọlọ́jọ́ tó dé. Ó jáde lọ́jọ́ yẹn, àjọ wàdìrọ̀ lọ́jọ́ yẹn, omi tọ́fì ó fọwọ́ kọ́mọ́tò rẹ̀ báyìí. Ní Tipa Garage àbí? Ó àjọ wà Tipa Garage. Ó fi ọwọ́ kọ́mọ́tò rẹ̀, bàbá máa ń pè mí ní jàgàbá, wọ́n tún lọ kírun aago mẹ́rin ní jàgàbá, mi bàbá àkùnjẹ́rẹ́. Ṣùgbọ́n bá ti àsìkò bá ti tó, kò síbi téèyàn wà tí ọlọ́jọ́ ò lè pa. Àdúgbò lọ́wọ́ Ọlọ́run fún ayé tí bàbá gbé. Ó kó dá wa lójú ni wípé ibi tí bàbá dojú kọ ọ̀nà tó dára ni, torí pé bàbá ò déèyàn burúkú nínú ayé. Àdúgbò lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé wọn. A gbàdúrà wípé àwa tó kù lẹ́yìn náà, Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ láti lè gbé ìgbé ayé irú ètò àwọn àgbẹ̀, torí ìgbé ayé tó ṣe é mú yangàn ó ní ìgbésí ayé bàbá. Orúkọ mi ni Azam Asiiri Adéyẹmí. Mo jẹ́ ọmọ bíbí ilé Ọ̀sọ́lọ̀ níkiri. So mo dẹ̀ jẹ́ akọ̀wé àgbà ní Tipa Garage ní gbogbo. So tá a bá ń sọ nípa bàbá Yurpy, Alhaji Sulaiman Babatunde, àjọ lò pẹ́ dáadáa tí a dẹ̀ jọ ṣe nǹkan ní oríṣiríṣi. So to cut the story short, bàbá Yurpy èèyàn tó dáa ni wọ́n. So kọ́lọ̀ máa mi tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Because I cannot count all his what he has done, especially èmi alone.
but we need to thank God torí wípé nínú pé kí èèyàn ó ṣe dáadáa ó ní dáadáa ní bàbá Yọ̀pí ní gbogbo gbà so nǹkan tí wọ́n ṣe fún èmi in particular ní dáadáa kò ṣeé kà so nípa ìdí èyí kọ́ ló túbọ̀ bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. ní Ògúnlànà Adéníkẹ́ Basirat tí gbogbo èèyàn mọ̀ sí ẹrù wà ní Ìgbogbo. Bàbá Yọ̀pí jẹ́ ẹnìkan tí ó kó èèyàn mọ́ra, wọ́n jẹ́ ẹnìkan tí wọ́n ní ìrẹ̀lẹ̀. In fact nínú iṣẹ́ yìí a ti sọ èèyàn nù, Ọlọ́run kó bá wa dí ààyè yẹn. Bàbá Yọ̀pí tí a bá ní ká máa sọ ìwà Bàbá Yọ̀pí láàrin wa, Bàbá Yọ̀pí máa ń jẹ́ alátúnṣe. Tí a bá rí nǹkan tó rú wa lójú tá bá ti pè wọ́n gẹ́gẹ́ bí alága tipa garage tó ń jẹ́ aránṣẹ́ tipa garage, wọ́n máa bá wa yanjú ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé inú wa máa dùn. Ọlọ́run wá fún wa ní okun àti agbára láti lè bí a lọ́ọ̀sì yẹn nítorí Bàbá Yọ̀pí jẹ́ ẹnìkan tó jẹ́ kókó. Tí wọ́n bá jí ọgbẹ̀jọjà wa kó nínú ìsọ wa, tá bá pè wọ́n, tá bá lọ rìpọ́ọ̀tù wọn, wọ́n máa make sure pé àwọn pé gbogbo àwọn onímọ́tò yẹn wọ́n bá wa wádìí, then wọ́n tún pé àwọn mélòdù láti lè rí àrídájú ibi tí ọjà yẹn wọlé sí. Wọ́n dẹ̀ máa bá wa wà láwárí. Ọlọ́run kó forí jì wọ́n, Ọlọ́run kó pàṣẹ wọn rẹ́. Gbogbo wájú tó dojúkọ Ọlọ́run jẹ́ da, ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ Ọlọ́run má ba ẹ̀yìn náà jẹ́. Gbogbo àwọn supplier lápapọ̀ à ń sọ pé kí Ọlọ́run kó bá wa forí jì Bàbá Yọ̀pí. Ààyè wọn nínú tipa garage Ọlọ́run kó bá wa dì nítorí ààyè yẹn máa ṣòfò. Ọlọ́run kó bá wa dì ẹni tó máa ṣe ju ti Bàbá Yọ̀pí lọ. Ọlọ́run kó bá wa gbé dìde, Ọlọ́run kó bá wa ṣe fún nìsín wọn. Ọlọ́run bisimilahi kùnì wà láò àdúrà láò sàmọ́dún lámìyẹ lédi wà lámìyúlẹ̀ wà lámìyẹ fún làó kó fún wa náà. Orúkọ mi ni Mrs. Ọdúntọ̀ṣọ́folúwẹ̀ aka ìyá June 12 supplier láti Gbogbo unit. Mo fi àsìkò yìí tọrọ fún Bàbá Yọ̀pí tó kú, ibi tán kọjú sí kó dáa, ẹ̀yìn tán fi sílẹ̀ kó má bàjẹ́. Torí kò pé ọ̀sẹ̀ méjì tí mo ètò Ògbómọ̀ṣọ́ dé, wọ́n jí ọjà mi kóńjọ Sunday, wọ́n wá kó mi mọ́ mọ́tò tó kó. Àwọn èèyàn ló sọ fún mi kí n lọ sí yáàdì wọn, mo dẹ̀ ṣe dérè báyìí tí security ti sọ mọ́tò. Mo fẹ́ jáde ní Bàbá Yọ̀pí drive in, bó dẹ̀ ṣe wọlé mo lọ bá wọn ní Bàbá Yọ̀pí, wọ́n ti tún dé o. Wọ́n ní kí ló ṣẹlẹ̀, mo dẹ̀ ṣàlàyé fún wọn pé wọ́n ní mọ́tò nínú yáàdì yìí ló wá kó ọjà mi. Ògbómọ̀ṣọ́ mo dẹ̀ wá, mo ṣẹ̀ ń dé ní alẹ́ àná 10:30 pé ọkàn mi ṣàn sọ fún mi pé kí n máa lọ sídìí ọjà mi, mo lè kí n wálé kí n máa sùn báyìí. Wọ́n ní ṣọ́n ti sọ mọ́tò, mo náà ti sọ mọ́tò, mo dárúkọ mọ́tò, wọ́n dẹ̀ ní kí n máa lọ pé kò sí wàhálà. Bí mo dẹ̀ ṣe tún fẹ́ jáde ni mo pàdé Sọ̀díkì lẹ́nu ọ̀nà, mo tún sọ fún yẹn ní mọ́tò tàná pé mo júwèé bí yẹn ṣe fún mi nọ́mbà ọ̀gá ẹ̀ nìyẹn bí mo dẹ̀ ṣe pé ìjọ ẹ̀ gangan náà sẹ́ndì owó mi sí mi. Gbogbo àyè tí bàbá yẹn wá ń di torí kò sẹ́ni tó ròyìn bàbá yẹn láì dá. Tí ọ̀rọ̀ wàhálà bá ti ṣẹlẹ̀ pẹ̀lú onímọ́tò àti supplier báyìí pé wọ́n kó ọjà wa tí à ń wá tá bá ti dọ́dọ̀ Bàbá Yọ̀pí báyìí ó máa níyànjú ni. Àwọn ọmọ tó wá fi sílẹ̀ Ọlọ́run á dúró tì wọ́n, ìyàwó tó fi sílẹ̀ Ọlọ́run á dúró tì, Ọlọ́run ò ní jẹ́ kó ṣe ní tẹ̀lé ń tẹ̀lé, láàrin àwọn onítìpà kò ní jẹ́ tẹ̀lé ń tẹ̀lé, láàrin àwa supplier náà á mọyì wọn o, àmọ́ Ọlọ́run fẹ́ wọn jù wá lọ, Ọlọ́run á tẹ́ wọn sáfẹ́fẹ́ rere, ẹ̀yìn wọn ojú wọn ti dẹ̀, ẹ̀yìn wọn ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Orúkọ mi ni Rafi Yusuf. Bàbá Yọ̀pí is my tight friend so far. Despite the fact we are not the same town, but we are the same local government, we are the same state. But tẹ́fà Bàbá Yọ̀pí sí mi, you will say Òròlú, how far. We say it's not bad. But the way I heard that Bàbá Yọ̀pí is not more alive. I don't know what I can do. Oh God. I don't know what I can say. Bàbá Yọ̀pí, I'm very, very sorry. I'm very, very sorry. Ẹ ṣàdúrà fún Ọlọ́run Olódùmarè yóò pa àṣìṣe wọn rẹ́ gbogbo because kò sí bá a ṣe fẹ́ràn torí ọmọ mi Ọlọ́run Olódùmarè yóò pa àṣìṣe wọn rẹ́. Àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ pẹ̀lú gbogbo àwọn kan tí wọ́n fi sílẹ̀ lágbára Ọlọ́run kò ní bàjẹ́ àwọn ọmọ ibi tí wọn ò dé àwọn ọmọ wọn kọjá bẹ̀ ní ti dáadáa inshallah lágbára Ọlọ́run Olúwa wà pẹ̀lú wa. Orúkọ mi ni Babátúndé Fákóyèdé. Bàbá sọ̀rọ̀ sókè bí ẹ̀ torí ariwo mi. Orúkọ mi ni Babátúndé Fákóyèdé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ ìlú.
bàbá tó kú náà bàbá dáadáa ni ní ìgbà tá a ti mọ̀ wọ́n dáadáa la mọ̀ wọ́n sí àmọ́ ní èèyàn burúkú àwọn náà fún wa lóúnjẹ tá à ń jẹ ìgbà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ṣẹ́kù àgbẹ̀yìn wọn ọmọ rere náà dẹ̀ tún gbẹ̀yìn wọn gbogbo àwọn náà tá à ń bá wọn ṣiṣẹ́ náà adúpẹ́ pa àgbẹ̀yìn wọn èèyàn dáadáa ni wọ́n tó bá ń ṣe èèyàn dáadáa ni ẹ lè ní gbogbo akápéjọpọ̀ níbi ilé yìí ẹ omi gbogbo ilé ṣe kú àwọn tó wá láti Ìbàdàn àwọn tó wá láti Èkó nítorí ti bàbá náà ìgbà wa gba aládùúrà ni pé Ọlọ́run kó bá tẹ́ wọn sí afẹ́fẹ́ rere àwọn ọmọ tán fi sílẹ̀ wọ́n má ṣiṣẹ́ kú àwọn àbúrò wọn náà Ọlọ́run kó bá dì wọ́n mú gbogbo àwọn náà tá à ń jẹ nínú ìlágùn wọn náà tán fi sílẹ̀ náà àwọn náà má ṣiṣẹ́ kú ní sí. So bàbá Yurpy jẹ́ bàbá rere sí wa tó jẹ́ alámọ̀ràn sí everybody. Bàbá òbí ní sẹ́ni bọ́ọ̀dì kò sẹ́ni tó máa rí bàbá Yurpy tó yìí sọ pé bàbá yẹn ni bàbá yìí. Bẹ́ẹ̀ ló jẹ́ alámọ̀ràn fún anybody náà gbà wá mẹ́ta fi ṣẹ́ nínú ọgbà àbúrò wọn. So ìkórìkọ bàbá Yurpy ó dùn àwa kódà ó dùn wọn àbúrò wọn gan tó wọ ìfẹ́tẹ̀ pé táìmì ni ìbọn máa padà ṣẹlẹ̀. Bàbá Yurpy jẹ́ ní tó da sẹ́ni bọ́ọ̀dì àtàwùsá àti Ìgbò àti Gẹ́gẹ́ gbogbo tó wà ní ọ́fíìsì ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn ọwọ́ ọ̀kẹ́ fún ẹni bọ́ọ̀dù ọ̀dọ̀ wa níbẹ̀ yẹn bàbá yẹn ní bàbá wa ọ̀dọ́dà fi ọkọ̀ yẹn wọn náà bá fọ̀ ń kẹ́ wọn náà bá tó sáfẹ́fẹ́ rẹ̀ orúkọ mi Àdàmú Òmòrù mu wa láti Nasarawa State. àtèmi àtiwọ gbogbo wa la ó dìtàn. Irú ìtàn wo ni ìwọ fẹ́ dà? Irú ìtàn wo ló fẹ́ kí wọ́n máa sọ lẹ́yìn ẹ̀? Ìròyìn wo ló fẹ́ káyé máa wí nípa rẹ nígbà tó o bá padà fàyè sílẹ̀? Ẹ jẹ́ ká mọ̀ lọ́kàn gbogbo wa wípé ọjọ́ kan ń bọ̀ yóò dé tí náà ó padà wá dilẹ̀ lẹ́yìn àsunsunjẹ kálukú. Ìtàn oríṣiríṣi lẹ̀ ń gbọ́ lẹ́yìn bàbá Yurpy yìí tí wọ́n ń sọ nípa wọn. Oníwà ń sọ, ẹlẹ́yìn ń sọ, ọkùnrin ń wí, obìnrin ń rò ní ìròyìn rere. Ẹ̀gbọ́n táwọn aláàfáà náà tó ń sọ ìròyìn rere lẹ́yìn bàbá Yurpy. Wọ́n ní ohun tí a bá ṣe sílẹ̀ ó ní àbọ̀ wá bá. Bàbá Yurpy ó dá wa lójú pé pẹ̀lú gbogbo ìròyìn látọjọ́ tí wọ́n ti kú wọn ó ti wà ní apá ọ̀tún Olódùmarè, nítorí wípé Olódùmarè kì í ṣe ọba alábòsí. Ó ti ní ohun gbogbo tí wọ́n bá wí lẹ́yìn wa òun ni yóò máa jẹ́rìí gbè wá tí ó sì máa ṣe atọ́kùn wa lọ sí ọgbà ìdẹ̀ra nígbà tí a bá padà fi ayé sílẹ̀. Ẹ wo ohun tí wọ́n sọ lẹ́yìn bàbá Yurpy. Ẹ gbọ́ ìròyìn lọ́tún lósì, lọ́dọ̀ ọmọdé, lọ́dọ̀ àgbàlagbà. Èmi àti wọ́ ẹ jẹ́ á fèyí kọ́gbọ́n, nítorí wípé ohun tá a bá ṣe sílẹ̀ òun la ó ròyìn fáráyé. Ìkànnì Atẹ́niwíjọ́ TV lẹ ti ń gbọ́ wá, ibẹ̀ náà lẹ ti ń wò wá bẹ́ẹ̀ bá láǹfààní àti wò wá. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá láǹfààní àti wò wá báyìí, ẹ bá wa pín ètò yìí, ẹ bá wa share rẹ̀, ẹ bá wa subscribe sí àwọn ètò wa gbogbo, ẹ sì bá wa like ẹ̀. Ẹ lè comment sí, ẹ lè bá wa dá sí, ẹ jẹ́ a jọ ṣelédè lẹ́yìn ẹni ire tó lọ. Ká tó parí ètò ẹ ó tún gbọ́ díẹ̀ sí, ṣùgbọ́n bí ẹ ò bá láǹfààní àti gbọ́ mi lẹ́yìn tí a bá gbọ́ ọ̀rọ̀ díẹ̀ sí, orúkọ tèmi ò máa yí padà, Atẹ́niwíjọ́ ní ìkànnì Atẹ́niwíjọ́ TV. Títí a ó tún fi pàdé nígbà míì lórí ètò àkọ́tún míì. Ó dìgbà.